kí ni mo lè ṣe. Inú kó jẹ́ pé ẹ̀yin tẹ́ ń ṣe béèrè ẹ jẹ́ ọkùnrin àbí ẹ jẹ́ obìnrin, èyí yòówù tẹ́ bá jẹ́ nínú méjèèjì, èyí tó ga jù nínú màrán tá a lè dá yín òun náà ní tẹ́ bá jọkùnrin kẹ́ fẹ́yàwó, tẹ́ bá jọbìnrin kẹ́ lọ́kọ. Olúwa Ẹlẹ́dàá wa ìgbà tó ti dá àwọn ẹ̀dá rẹ̀ lákọ àti lábo, ọmọ tó ń fi sí ara kọ tí ó jẹ́ kí wọ́n máa fà máa bo, ọmọ tó ń fi sára bo tó ń fi fẹ́ máa wọ́tọ̀ akọ. Olúwa wa fẹ́ kí ìfàmà ìwọ́tọ̀ yìí kó máa wáyé lọ́nà ìwọ̀. Ìdí nìyí tó fi ṣe ká fẹ́ra ẹni lẹ́tọ̀ọ́. Ìdí nìyí tó fi ṣẹ̀ríà fi sọ pé ká fẹ́ra ẹni kì í ṣàṣà, ẹ̀sìn ni. Ètò ṣe pé ìkópa nínú abalẹ̀ eléyìí nínú ẹ̀sìn ó bí ká tún máa gbalada. Màtá Nàbí Muhammad sallallahu alayhi wa sallam tó ní wa fi bud'i ahadikum sadaqa, nínú ìjẹ̀gbádùn abẹ́ nìkan nínú yín sàrà ń bẹ̀m̀bẹ̀. Àwọn sàhábà ní ayati ahaduna shahwatahu thumma yakunu lahu fiha ajr, tíyàn wá lè jẹ ìgbádùn tẹ́mi rẹ̀ ń fẹ́ kó tún gbalada bí. Ànábì ní ara'aytum law wada'ahu fi haram kana alayhi wizr. Ẹ sọ fún mi tó bá jẹ́ pé abẹ́ wọn inú abẹ́ tó jẹ́ ìwọ̀ lọ́ba kìbọ̀ sáàpọ̀ dẹ́ṣẹ̀ àbá nípọ̀ dẹ́ṣẹ̀. Fakadhalika idha wada'ahu fi halal, bẹ́ẹ̀ náà ni tó bá fi abẹ́ rẹ̀ bọ́bi tọ́tọ́ yọ gbalada lórí ẹ̀. Kò sí tàbí ṣùgbọ́n tí yẹn bá ti fara sílẹ̀ fún tí ó da, gbogbo aburú pátá ní ọba yẹn bẹ́ẹ̀. Gbogbo èèyàn tí ó bá ti nítẹ̀lọ́rùn, gbogbo èèyàn tó ṣe wípé ìwọ̀kuwọ̀ ọba ti bàjẹ́, kọ́dà tó bá fẹ́yàwó yóò tún bùkátà láti ṣe bàbá ńlá ṣẹ. Ìdí nìyí náà fi ń sọ wípé ìwọ ìyàwó tọkọ rẹ fẹ́ náà ọdọwọ́ rẹ kó ló akọ́dàkùn kọ́kọ́ máa ṣe kọ́ ọ máa ṣe dòǹdó. Because tí obìnrin tí wọ́n fẹ́ sílé tó bá ṣe dòǹdó tó bá gọ̀, kò ní ní ìkápá tó yẹ kóbìnrin ó ní tó fi lè mú kí ọkọ rẹ̀ kó jẹ́ni tó kóra rẹ̀ ń jànù. Tíyàwó bá jẹ́ ìyàwó tó ṣe pé ó jẹ́ ìyàwó tó ṣe pọ́gbọ́n, ó jẹ́ ìyàwó tí ń ṣe ojúṣe rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ, ìwòkuwò tọkọ ń wò ọkọ gan abẹ́ bá bí léèrè ó lè ti gbàgbé pé òun fìgbà kan wòwòkuwò nù gbèsè ayọ̀. Òun gan mọ̀ wò pé kí ni tó fẹ́ tìyàn lọ sídìí rádaràda bẹ́ẹ̀. Mọ̀ngbà tó bá yẹ pé ìyàwó tí wọ́n fẹ́ wọ́n fọ́ ọkàn mi ni, sọjọ́júmọ́ wá ni, ṣé kìí sú wa ni, kọ̀dájú pọ̀ gbádùn. Sẹ̀mọ̀kì ńgbà tí ìyàwó bá ti rí báwọn yóò padà tí ọkùnrin lọ sídìí ìranù, yóò ti lọ sídìí títí ṣe tẹ́lẹ̀ tá a ní kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ tó yẹ pé ń bẹnu sábàbí pàtàkì tó ti torí ẹ̀fẹ́ yàwó. Ọ̀dọ́wọ́ rẹ̀ wo obìnrin míì wọ́n gbọ́n tá a gbọ́dọ̀ sọ kejì. Ó lè ní tí ọba pè mí mi ò tiẹ̀ ní pé mo rí, a lè jọ máa gbélé fọ́dún kan bí ọba lọ́ọ́yà ọ̀yá náà nù. Obìnrin tó bá rí báwọn irú wọn ò ní lè jẹ́ sábàbí àti kóni níjànú fáwọn ọkọ wọn níbi à ń wòwòkuwò à ń ṣèṣekúṣe. Ọ̀dọ́wọ́ wa ìbọkọ rẹ ló pè, tíbọ ọlọtí Ọlọ́run ló fi fẹ́, kí wọn á ní tó fi wá jẹ pọ wá pẹ̀lú ọkọ rẹ ọwọ àwọ ṣòkòtò bíi oríṣi márùn, ìwà àtọkọ lẹsìn jọ sùn sórí bẹ́ẹ̀dì. Kí á ní túmọ̀ eléyìí? Ṣé ọ̀ ń bẹ̀rù ó sì ń sá fún kọ́kọ́ má fi tipá bọ́ọ̀lù ni àbí báwo? Ẹ̀yin ọmọ pé ayé ti bàjẹ́, ayé ti balùmọ́, ti boró débi pé gbogbo ohun tí wọ́n ní láwọn tó yẹ kó máa fi ṣe ìfanimára fọ́kọ rẹ o, tó yẹ kó máa fi lé ọkọ rẹ jìnnà sí ìwòkuwò, sí ìṣekúṣe,
àwọn kan àwọn ti gbé tiwọn síta wípé ẹ máa wò lọ́fẹ̀ẹ́ láì sanwó ẹ̀ àwọn kò ní sàlùbáríkà díẹ̀ yóò máa kó díẹ̀díẹ̀. akramakumullah tàbá wa fàbọ̀ fún ìwọ oníbèrè tó ń wọ̀wọ̀ kú wọ̀ tó ló ti kóra rẹ̀ ń jánu òríra rẹ̀ kó ń jánu òtítọ́rí rẹ̀ ń sẹ́sọ. gbogbo nítorí bá ti ní kọ́ da èèyàn ó gbìyànjú láti rí pé ó ń jìnnà sí gbogbo tí wọ́n bá ti pè lẹ́sẹ̀ èèyàn ò ní fẹ́ kó pa ń bẹ̀ nítorí pé Allahu tá ń sọ̀rọ̀ yìí ọba rínú ròde ni ọba tó ṣe pé nǹkan kan pamọ́ sí ọba tó mọ gbogbo nǹkan ni ọba tó ṣe pé tá a bá fara pamọ́ títí kedere báyìí láàrin níwájú ẹ̀ nítorí kí n má ṣe tí mo bá yí ọ ṣe tí mo bá ṣe sàn-án ọ̀kan nínú rẹ̀ kò pamọ́ sí kò wá síbi tí ṣe lọ tí ń lọ bẹ́ẹ̀ gbé ma lọ́wọ́ láyé ń bí àbí lọ́la gbẹ̀ndàlùkìyà a jẹ́ pé ìmánì wa ọmẹ́hẹ ó dínkù bàjẹ́ ó fẹ́ má lè ṣẹ́kù ń bẹ̀ má ń ló mú yàn ṣẹ́kù nídìí ẹsẹ̀ torí ẹ̀ tá à ń bá ń ronú polú wa ń rí wa a sì gba Allahu yìí gbọ́ a ní sáláì máa ṣe o àmẹ́sẹ̀ wo dínkù gan torí ká máa wò pé pẹ̀lú àwọn nǹkan táwa ń ṣe yìí ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà kò ní rọrùn fún wa àwọn ẹni tí ó wò wò kú wò àwọn tí ò fojú rírì kúrì láyé ń bí ẹ̀rù ó máa bà wọ́n tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà àwọn anabi Allah àtàwọn aránṣẹ́ rẹ̀ ó dá wa lójú tó àdá pé wọn wò kú wò láyé wọn wọn ò ṣẹṣẹ kúṣe láyé wọn ṣùgbọ́n gbà tẹ́mi pẹ̀lú rẹ̀ tá a bá sá lọ bá wọn oníkálukú nínú anabi wa Nuh alayhi salam Ibrahim alayhi salam Musa alayhi salam Isa alayhi salam ṣáájú gbogbo wọn bàbá ńlá wa Adam alayhi salam kálukú wọn yẹ pé nafsi nafsi tàwọn tó àwọn tó bá jẹ́ pé àwọn anabi yìí wọn fi lé ayé wọn ṣe ránù wọn fi lé ayé wọn ṣe régbè wọn fojú wọn wọwọ kúwọ wọn fi tí wọn gbọgbọkúgbọ wọn fẹnu wọn sọsọkúsọ wọn fẹsẹ̀ wọn rìnrìn kúrìn wọn fọwọ́ wọn múmukúmu ẹ̀rù sì ń bá wọn báwọn ọmọ báwọn ṣe rú là lónìí ẹ dákun àwa ń kọ́ ẹ yẹ kẹrù Allah bá wa pẹ̀lú gbogbo òwòkúwò ìgbọ́kúgbọ ìsọkúsọ ìrìnkúrìn ìmúkúmú pò láti rò palẹ̀ rọ́nà lọ tàlẹ́ni náà tó fi wá lọ́kàn balẹ̀ pé ẹ má dáràn so kò sí wàhálà ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká rántí ọjọ́ yìí ọjọ́ gbẹ̀ndẹ̀l qiyama yawma tubla as-sara'ir ọjọ́ tó lọ́ọ́ gbé gbogbo ń ta gbé pamọ́ hàn tásìrì wa bá tú láàrin àwa kan àti Allah ìtìjú ńlá ni ó jẹ́ fún wa báwo wá ni t'Olúwa bá tú àṣírí wa ní gbangba al-qiyama tẹ́ni tá ń pè ní ṣéwù nánu àwọn ustaz yín nánu ó ń wò kú wò àbẹ́ẹ̀rí tí ń fowó jóná lé lórí gbogbo dẹ́ta ìwòkúwò tí ń wònù ó ti lu ihò kan sára wíńdò lé rẹ̀ gbogbo àwọn obìnrin tí ń rin òhò kọjá ẹ̀dá tí wọ́n bá tú àṣírí èèyàn gbangba al-qiyama bá tolú ẹ̀ bá ẹ má jẹ́ àgbàgbé pé mùsùlùmí là wa ìdí tá a fi jẹ́ mùsùlùmí nípa sọ pé àmọ́ pa òfin Allahu ma àmọ́ tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ jìnnà sí tó lù wá ṣe léèwọ̀ fún wa kí ló wá dé tá a tún fi máa wọ̀wọ̀ kú wọ̀ ìyàwó rẹ ní kó fẹ́ òfin ṣẹ̀ríà sọ pé kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó ṣebí torí pé ó fẹ́ dí wa lọ́nà gbogbo ranù náà ó fẹ́ dí wa lọ́nà gbogbo ìwọ̀kuwọ̀ eléyìí ti padà bí ìṣekúṣe ẹlẹ́yìn ìjọba.